bọ́dún bá ti jọ pèrègùn a máa wọ̀ tútù wálé ayé o torí ọdọọdún ìní lásò lógúnlógún ọdọọdún ìní kàn án so lọ́gbọ̀nlọ́gbọ̀n ọdọọdún ìlà arórógbó ọdọọdún ìlà arọ́mọbì lórí àtẹ Romoke o Romoke Ashake Abọ́sẹ̀dé òní ọjọ́ ìkọkànlélógún oṣù keje ọdún ní ìṣàyájọ́ ọjọ́ tó kọ́ mọ́ omi ayé orí rere ní tìrẹ nínú ayé bí o ọmọ ajé ní fújà èdùà ló dí ìrí ẹwà àfàkùkọ rẹ tẹ ló gbé okú ọdún o ìyá ìbejì ìyá eléjì rẹ ara ìṣokùn ẹdún jọ bí ọmọ ẹdún ti ṣe eré orí igi òbẹ́kìṣì bẹ́kẹ́ṣẹ́ ó bẹ́ sílé alákìsà ó sálákìsà àdónígbà aṣọ ìyá ìdòwú o ìdòwú kì í ṣẹrú bèjì rárá mẹ́bí ẹ̀kẹta ọmọ ni ìyálájẹ gbogbo New Jersey ní USA àbọ̀ ọmọ pé ìwọ lòlò ní dákùn mọ́ dágọ̀ ọjọ́ tó rọ́dún rẹ̀ lóde ọmọọba Fábọ̀rọ̀dé lọ́rán mi wá bí o ọmọọba Fábọ̀rọ̀dé ó ní kí n wá kí olóríire kí n wá kí aláyére ó ní àdùn bá wáyé ó ní àdùn bá ròde ní Àṣàkẹ́ ń ṣe nínú ààyè ń bí aláṣẹ àti olùdarí Àṣàkẹ́ Adé Enterprises dákun jáwájọ délé àwọn bàbá rẹ èmi fẹ́ kí ọbí ológun ẹrú má kì í yọ́ bí oníwọ̀fà ọgbọ̀n wo kì í yọ́ bí ológun kẹ́kẹ́ o má sì tún kì í yọ́ bí ọlọ́gbọ̀n àbájá IDO-FABORO níṣẹ́lẹ̀ àwọn bàbá rẹ̀ ọmọ ìdó ọ̀gangan mọ́dù ọmọ amágbàdo èkúrú rẹ́sí òkò onímọ̀ lọ níṣe ìlà kó lójú ìdóṣò àgbàdo là ọmọ alágbàdo rárá ọmọ alágbàdo òrúrú àrìmọ̀nà kéègbé sínú àgbàdo kó yóò gbé kéègbé o kó yóò gbé kéègbé ọmọ nínà ìrànlúṣẹ́ ọmọ alágbàlá àdéwúre wọn mọ̀ pé ó ṣàòkè jẹ́ dàbí onílé yìí bí wọ́n bá dàbí onílé yìí ńkọ́ wọn ò ní lè fi wájọ onílé yìí rárá ọmọ wa ọmọ ẹkùn ọmọ ajísùnwọ̀n ajíre ni ajífọ̀ ọjọ́ gbogbo dára àbí ègbì àbọ̀ ọmọ gbẹ̀yìn ni wọ́n pòkì ilẹ̀ àwọn bàbá rẹ̀ àṣeyí ṣàmọ́dún olórúkọ lọ́rùn ọba ọmọ ńlọrẹ ni ó sì túmọ̀ bọ̀ ọ̀rẹ́ kò wá sí bọ́ọ̀sì páláyé tó ọmọ ni mo sáré ọmọ ọ̀ọ́ní fàìsàn ló gbà lórúkọ ọlọ́run ọba.